Let them say Marcus, and I cannot be any other thing less than Marcus. Marcus is Marcus. It's real. It's genuine. It's tested. It's confirmed. Baba MKO yẹn gan kí ni àpèjẹ? Marcus Kọ́rọ̀délé Olúwatómísìn. Marcus Kọ́rọ̀délé Olúwatómísìn. Olúwa náà ni mo dẹ̀ ń sìn títí tí máa fi wọlé sùn. Mi ò parọ́ rí, mi ò lu jìbìtì rí, mi ò gbowó lọ́wọ́ èèyàn, mi ò fẹ́ tẹ èèyàn. Má fún mi lówó fi ibi tíṣẹ́ wà hàn mí. Tó bá ní ká tó gbàdá ká tó lọ máa dáko bàbá mi ń bẹ̀. Ṣùgbọ́n olè nìkan ni mi ò ní jà. Olè ló máa ń ṣọpẹ́ sí chọ́ọ̀chì tó máa ń tẹ̀kì rẹ́kọ̀dù rẹ̀. Tó lè bá ṣọpẹ́ sí chọ́ọ̀chì yẹn, ó máa gbé àkáǹtì jáde ibi tó owó tó kó sí àkáǹtì. Ọjọ́ tó bá ti mọ̀ ga olè ló máa rántí ibi tó ṣọpẹ́ sí. So àwa Ọlọ́run ló rán wa láti wá ṣiṣẹ́ yìí. Ó wá máa di 2 hours time ní òní gbèrò. Ọlọ́run ló mú ọjọ́ ìní ó dẹ̀ máa ní lọ́wọ́. Torí kí ló mú wa spectacular sí ẹ̀ tí ń ṣe bọ̀? Ọjọ́ pé èèyàn bá ti ń dàgbà ó máa gbọ́n sí ni. Commissioner ti wá, àwọn senator ti wá, the House of Assembly member mo ní 10. Kò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀, wọ́n ti wá lùkùlùkù jò fún wọn ti ń dájọ́ nítorí pé Olúwa ló sọ ọ́ dẹ̀ ti rí bẹ́ẹ̀. Ìmí ti káàkiri kó tó bọ́ sí i. Ṣùgbọ́n gbọ́ pé ọ̀gá wọn ṣe ìwọ́n lẹ́nu láti yọjú. Àwọn tó wá láti Oǹdó ti débí, àwọn tó wá láti Àkúrẹ́ ti débí, àwọn tó wá láti Òde Ayé ti débí. Ẹ̀sà kí lèèyàn tó fẹ́ láyé tó tún jù yín lọ? Kí lèèyàn fẹ́ láyé tó tún jù yín lọ? Kí wọ́n lára yín gbogbo ọ̀tọ̀ tó ní wù báyìí. Consistency yẹn ni ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀ ọ̀rọ̀ èèyàn lè níyàn. Mi ò ṣàgbèrè rí, mi ò lu jìbìtì rí, mi ò gbowó lọ́wọ́ èèyàn rí, mi ò lọ́rẹ̀ẹ́, mi ò lọ́lé èèyàn. Kò sẹ́ni tó mọ inú mi, mo fi yí ẹ pé mi búra mi pápá ò mọ inú ara mi. Nǹkan tọ́lọ́run bá ti ní kì í ṣe wòlíì ní mi láti inú ìyá mi. Jeremiah 1:1-10. Ó ní èmi ni mo yàn ẹni tí mo pè ní mo yàn ẹni tí mo yàn ni mo ṣe lógo. Ó ṣe sọ nínú Bíbélì náà nìyẹn. Jeremiah 1 ni ó ní láti inú oyún lòun ti dá as wòlíì. Go and do your work. So that's all. Ó dẹ̀ ń tì mí lẹ́yìn, mo dẹ̀ ń ṣe lọ. So mi ò lè dá ṣe òun nìkan ló lè bá mi ṣe. Having your dad around today. Bó o lè ṣe rí lára yín? Baba is 104 now. 102. Fulfill. Ìyẹn ni mo sọ ní 1990. Àti mo bá máa bá àwọn àṣàbí bá tì mí lẹ́yìn bá gbogbo àwọn jákàjàkátà rí lọ́nà pé wọ́n máa béèrè pé ṣọ́mọ babaláwo ni nítorí pé ẹnìkan wà tó ń fún ní déètì nísìn ó yẹ kó kú ní Thursday ó ní kidney problem and liver problem léni ó ti rìn àmà àtọ́jú ẹ̀. àdúrà ò lè ṣe ráìsì jiná Sọfádébóyè kò ní sùúrù Sọfóyèdépọ̀ kò ní sùúrù àwọn tó jẹ̀dẹ́ láti theology school sọ pé wọ́n ní sùúrù jìbìtì ló wà nù kàn tó ń ṣe nígbà tó ní kí wọ́n bá Jésù lọ́nà Abẹ́òkúta ṣé ìwọ rí Jésù kó tó wá pè mí lọ́ba ni ṣé o rí Jésù kó tó wá pè mí lọ́ba ni tábà ti yọ jẹ́ kúkúrò kí ló dún kó kó èṣù lè nìyàn. The first question nínú Bíbélì kí ló sọ nínú ìwé Genesis 3 láti verse 8, 9, 10, 11 ó ní Adam níbo ló wà ó lé mi wà bí ìṣòro pé mo wà ní ìhòòhò. Everybody now in Nigeria, Adébóyè Oyèdépò, everybody is a suspect. Everybody in the country today is a suspect. We believe we are pocket lawyer. We cannot win God. Lè gbé Jésù lọ sí court. Ẹ̀yin tó bá dẹ̀ sọ fún ẹ pé Jésù fẹ́ èdè sọ fún orí ẹ̀ bàjẹ́. Ó ní ayé àìnípẹ̀kun àmì. Ayé àṣekínni àìnípẹ̀kun àmì ní kí alágbéraga kó lọ ní sùúrù. Tówó ò bá sí lọ́wọ́ ẹ̀ má sọ pé ayé fẹ́ parẹ́ o lè sọ pé ó fẹ́ lọ kú ó tún pé. O lè sọ pé tìrẹ ti tán. Ẹni tó ń jẹ̀bi jẹ mínísítà ó fẹ́ gun mọ́tò mínísítà. Ẹni tó ń jẹ̀bi jẹ ambassador ó fẹ́ lọ. Kò lè ronú pé ayé ti parẹ́. Kò sí kìrìsìtẹ́nì ní Nàìjíríà tí Jésù bá délé ní kò sẹ́ni tó ń lọ. Adébóyè Oyèdépò ọ̀rọ̀ property náà máa dùn. Genesis 19:24-25-26. Ó ní bẹ́ẹ̀ ṣe ń lọ yìí, ó ní mo ti tú yín sílẹ̀. Ó ní ṣùgbọ́n ẹ má ṣe wẹ̀yìn. Nígbà tó dé wẹ̀yìn kí ló ṣẹlẹ̀? Ó di ọ̀rọ̀ ìyá. Gbogbo Nàìjíríà is full of what? Trouble. We are too tribalistic, temperamental, not consistent. Then we are noisemakers. In Nigeria today, we are noisemakers.
The angel of God descended and stood by him. As from now onward, at your beck and call, just by one word, the angel of God will become your servant. Wọ́n bá ní ṣe rí lẹ́ni ta. Torí ẹni tọ́lọ̀ bá dá sí from January till we do our harvest every November, and for God's glory that ó pa wá mọ́ láti last year November di ọdún yìí. Ọmọ ọ̀dọ́ ọ̀nà àwọn ọmọ náà Ọlọ́run dá wa sí à ń ṣe dáadáa ààrẹ ó wà fún báàrò mọ àdábá ọpẹ́ ní fọ́lọ́run gbogbo ọpẹ́ àti ìyìn àtòkò òun ló ní. Àwọn èèyàn yín nínú yín náà àwọn náà fi jẹ òye àjọ lé ní. Lóde ayé. Bẹ́ẹ̀ ni àwọn ìlú ọkọ mi. Àwọn ìlú ọkọ yín. Àti ìlú yín náà. Ìlú yín náà ni ìlú ọkọ yẹn lọ́yẹn. Kí ni wọ́n rí lára yín? Kí lè wọ́n rí? Mi mọ̀ nǹkan tó rí bẹ̀tẹ̀ àwọn ló mọ̀ nǹkan tó rí. Téèyàn bá ń ṣe dáadáa, obìnrin bá lọ lé ọkọ. Sùúrù lèyàn fi ṣe nǹkan tẹ́mi mọ̀ nìyẹn o. Nǹkan tẹ́mi mọ̀ tó rò èmi lọ́wọ́ nìyẹn. Sùúrù lèmi fi gbéra mi débi tí mo dé. Torí tóbìnrin ò bá ní sùúrù tí ọkùnrin ṣe, kò sọ́kùnrin tí ò ń ṣe gbìràgbìrà. Kò dẹ̀ sọ́kùnrin tí ò ní lọ́wọ́. Bọ̀wọ̀ obìnrin tó mọ ọkọ tó fẹ́ àmì tó ń lọ. Sùúrù lèyàn fi bá iṣan aṣọ ọmọ ìyá kan náà, ọmọ ìyá kan náà àgbà tara wa. Ìbejì gan. Ọmọ bàbá kan àti àgbà tara wa ká máa sọ ẹni tó lọ mú wá láti ta àbí tó lọ mú yàn wá láti ta. Tẹ wá ní ìwà kan náà ní ká máa wù àbí mú ní. Mọ́mì, ẹ má eléyìí àwọn àlọ́sẹ́yìn díẹ̀. Níbo lẹ ti pàdé ọkọ yín mà? Skúù láti pàdé. Báwo ló yẹ rí? Báwo ló yẹ rọrùn? Àwọn méjì wá náà Romeo and Juliet ló máa ń pè wá. Nígbà yẹn lọ́hùn-ún. Wow. Then bàbá báwo lè describe Wòlíì Tibetan? Kékeré ẹ̀ nìyẹn kì í ṣe ìjọba bẹ̀rọ̀. Wọ́n rọ̀. Báwo lè manage wọn? Olúwo sọ yìí sùúrù. Lẹ́bí manage wọn. Wow. Kí lẹ cherish lára wọn? Cherish. Bí ọkọ mi. Any good thing tó lè rí lára ọkùnrin ara wọn ló wà. Wọ́n tọ́jú obìnrin. Wọ́n ń ṣe àgbèrè. Ẹ confirm ẹ. Kò sí nǹkan tó fẹ́ tó bá sọ fún ó máa ṣe tó bá lágbára ẹ̀. Ọkùnrin tó bá ti nǹkan tóbìnrin lè fi ní problem pẹ̀lú ọkùnrin àgbèrè ṣíṣe. Ọkùnrin wà kó má tọ́jú ilé ẹ̀. Wọ́n ṣe rú yẹn pẹ̀lú pé a wà lábúrọ̀dù yẹn náà. Wọ́n sì tọ́jú wa pé a wà lábúrọ̀dù. Wá lè sí nǹkan tá a fẹ́ kàn ní ṣe fún wa. Kí wá ni mo tún wá lọ́dọ̀ Ọlọ́run? Nǹkan tóbìnrin wà nìyẹn. Ọkùnrin tó máa tọ́jú ẹ, tó máa kẹ́ ẹ, tó máa gẹ̀ ẹ́. Nǹkan tóbìnrin máa ń gbàdúrà fún nìyẹn. Èmi náà ò dẹ̀ ti gbàdúrà yẹn láti kékeré mi torí ìyá jẹ̀yà mi. Wọ́n á ní ìyá tó jẹ̀yà mi ò ní náà ní tẹrí ba kí n tún gbé ẹrù yẹn o. Ibi tó parí sí, ibi tó bó ṣe wọlé yẹn, ibi ẹ ti bá wọlé. Ìbànújẹ́ ayé ẹ ti bá wọlé. Ó kàn wá dùn mí pé kò sí láyé lẹ́yìn. Kó náà wá jọrọ̀ ọmọ. Mọ́mì tó bá sọ pé aríkókó lójú ọlọ́rọ̀. Dádì ló ń jẹ́ bẹ́ẹ̀. Tibetan ni. A ní bó ṣe wà láti kékeré. Èrò kí ń bà yín pé ọkùnrin àwọn tasíjọba àwọn èrò kí ń bà yín pé ṣẹ́rù kí ń bà yín ni. ìjọba ò ṣe sọ̀rọ̀ sí i. Ìjọba ṣe é sọ̀rọ̀ sí tíjọba ò bá ṣe dáadáa tó ò bá ti ní ìdí àjẹdà míì tó ń ṣe wọ́n. Ṣebí their government they are not doing well. You have to talk to them. Tí wọ́n bá ṣe nǹkan táràlú ò bá sọ̀rọ̀ wọn ò ní mọ nǹkan wọn ò ní mọ ibi tí ẹ̀dùn ọkàn wà fún àwọn aráàlú. Bọ̀tá bá rẹ pẹ̀lú pé gbogbo èèyàn sọ náà kárí pé àwọn èèyàn dákẹ́ tán kì í sọ̀rọ̀ tán kì í kọ̀ǹpléènì nípa ìjọba àwọn náà ní mọ̀ pé ibi báyìí ó kù sí ilé ibi tó ti yẹ ká ṣe lé tó yẹ ká túnṣe tó yẹ ká ṣe lè rí. Bọ̀tá èèyàn bá ti ń kọ̀ǹpléènì wọ́n á mọ̀ pé òkè o ibi báyìí o ló kù sí ibi kan tó yẹ ká ṣe leléyìí o the next step leléyìí o and ìta àǹsọ́ǹsì ló dáa the government is from chairman local government ìjọba ti bẹ̀rẹ̀ nìyẹn. So ìgbà tó bá lókèétì ọ̀nà tí ẹ wo gbogbo àwọn ọ̀nà alágbàdo àbí alákùkọ everywhere look at the road. Ìgbà tá a ṣẹ̀ débi ọ̀nà yìí ò ní bí eléyìí náà
ṣé wọn ní chairman ní ṣojú ẹ̀fọ́ kò ríran ni ó yẹ kóhun náà lè mọ nǹkan tó yẹ kó ṣe náà àwọn òun máa ń ṣèmí ẹlẹ́ngbà ní ìpápá wọ́n tá àwọn bímọ wọ́n fà wọn ọ̀nà mọ́lẹ̀ ṣáwọn tó ẹ̀fọ́ náà ilẹ̀ yẹn ẹ̀ ń gbowó òlù lọ́wọ́ wọn ni ṣé tó bá lé ní tì tó fẹ́ ṣe é sì tó ní olùṣọ́wá sanwó kò ní sanwó kì í ṣe ara ọmọ Nàìjíríà ni ẹ lè máa fi ayéde àwọn kan lọ́rùn kẹ́ máa fayé ní àwọn kan lọ́rùn ẹ jẹ́ ìyàwó ìwọ̀ ẹ jẹ́ kí. a pèpè láti gba ẹ̀mí gígùn àṣeyọrí ìfọ̀kànbalẹ̀ ṣùgbọ́n bí a lọ fẹ́ ní tẹ́lẹ̀ ogun tó wà nínú ayé àwọn ọmọ rẹ̀ wò pọ̀ ìyẹn tó fi kọrin kọ́kọ́kẹ́ ní láàárọ̀ pé ìdààmú àdìgbòrò ẹ̀kún àkòrò olówó òwe wọlé síráìsì jẹ́ torí ó fẹ́ jẹ́ bí ẹ ṣe mú ọ̀sùn nípa ẹ̀ẹ́dọ̀rọ̀ láti rí. Wọ́n nígbà yìí ti jẹ́ ilẹ̀ máa dálé ṣẹlẹ̀. Ẹ̀yin lẹ máa di managing director. Ẹ̀yin lẹ máa di managing director. Ìjọba wọlé fún yín. Láti kí ẹ tó lè fi wọ́n jẹ ìyá àjọ lẹ́nu kí làwọn kan tẹ́ rí. nǹkan tí àwa rí ní ti ara ọ̀pọ̀ tó darí ti ẹ̀mí ó pọ̀ bẹ́ẹ̀ ni àwa rí pé nítorí pé tí àkókò bá tó fún wọn kì í ṣẹlẹ̀ ìyàwó náà pẹ́kọ́ ti wà àwa náà pẹ́ta ti wà báwa ti rí pé àkókò ti tó láti rí pé àtúnṣe mọ́ra ní ọkọ wọn irú ìyàwó náà jẹ́ sí bẹ́ẹ̀ ni ọmọ ìṣẹ́ irú ìyàwó lọkọ wọn báwo ni jẹ́ sí báwo ni fẹ́ describe wọn báwo ni fẹ́ describe wọn. ọkọ wọn undescribable lóye bẹ́yẹn mi ò mọ yọ mo lè wọ́n mi kọ́ tó fẹ́ sọ ní pé àdúgbò lọ́wọ́ Ọlọ́run orúkọ mi ní evangelist Bankole. Bàbá Tibetan irú ìwọ̀n náà gẹ̀ sí. lẹ́tí Jésù ilé lẹ́lẹ́ yìí ó bàbá ládùúrà wá dúró lórí ẹ̀dá má ṣe rò wípé ó yá kí ló nífẹ̀ẹ́ o mo dúró lẹ́kùsẹ̀ àpáta ṣe rí láti bẹ̀rẹ̀ ṣọ́ọ̀ṣì àjọ bẹ̀rẹ̀ rí láti àdìmọ̀ṣọ́ nígbà tó ń ṣe lo just ordinary all the way from that place láti lọ wà adẹ̀jọ́ wá mú ìjọ ìsílẹ̀ ń bíbá yìí so kò ṣe padà so ó pẹ́ kì í ṣe pé bóyá ṣe bẹ̀rẹ̀ ó pẹ́ tàbíjọ wà. Bọ̀ nínú ọ̀rọ̀ wọn máa láwọn olóòrẹ́ wọ́n láwọn tó bá ní àjọṣe bá rẹ̀. naturally àkàndá èèyàn ni but ẹni tó bá lè tolerate ẹ̀ ṣé yọ̀nà sáà tó bá bá ẹ ṣeré láàárọ̀ ó lè dọ̀sán ó túká kò tí sọ̀rọ̀ anybody ó ní Ọlọ́run ló dá yẹn ó sì gbé ní àkàndá èèyàn kì í ṣe ọ̀rẹ́ bẹ̀yẹn pé kò lọ́rẹ́ bẹ̀yẹn ó lọ́rẹ́ ṣùgbọ́n àkàndá èèyàn. Ẹ ṣe gbọ́dọ̀. mi ní ọ̀nàbù Dr. Ọládipúpọ̀ Babátúndé Òkèyọmí aka Kárígò. Kárígò yẹn gẹ́gẹ́ kábẹ̀ láti bẹ̀ kí ni tí wọ́n Kárígò sà. Àwọn èèyàn ti ń bèrè kí ni ìdíkẹ́ ti pẹ́ máa tẹ̀síwájú òní Kárígò. Wòlíì Tibetan tẹ bá wá síbí lẹ́nu irú èèyàn wo ni wọ́n.
ẹ̀gbọ́n mi ni wọ́n wòlíì Ọlọ́run alààyè dẹ̀ ni wọ́n. Let me tell you this. Ìjọba àjọ wà l'Amẹ́ríkà, àjọ wà ní airport. Business class wọ́n lò, business class ní bílò but ní ìṣẹ̀mọ̀ class wọ́n wà. Wọ́n kó tó di bí àjọ jókòó lé airport ni wọ́n dẹ̀ pè wọ́n 30 minutes. Even more than that, wọ́n ti wà nù plane. Wọ́n ti pa wá. Wow. Àṣìwálẹ̀ wọn jẹ́ ti pè wá, wọ́n ti pè wọ́n. So this one is recognized overseas in US, more than in Nigeria. He's a great prophet of God, he's a great man of God. I so much respect him, I honor him so much because he's always on the path of the truth. He never deviates from the word of God. To say the truth, he's a man of honor, he's a man of God. I will continue. Àjọṣepọ̀ yẹn àti wọ́n tọ́dún mélòó báyìí? Ẹ ti mọ̀ wọ́n, ẹ ti mọ̀ wọ́n tọ́dún mélòó, ẹ ti mọ̀ wọ́n. Ọlẹ́gbọ́n mi lè yàn ẹ́ ló tọ́dún mélòó. Brọ́dà mi ni wọ́n jẹ́. Ó ti pẹ́ lọ́pọ̀lọpọ̀ ọdún. Máìkì ẹ̀mọ́ ọba mímọ́ ọba ènìyàn láàrin gbogbo obìnrin lóyún Màríà ó ní aláwọ̀ òkú láwọn máa pè ọ́ láàrin àwọn obìnrin. Ó yọ ọmọ rẹ gẹ́gẹ́ bí ìyá yọ nínú ìjọ òní ayé bàbá ṣe aláwọ̀ òkú. Ìwé ni wọ́n sọ fún akẹ́ rẹ̀ ṣe àánú ńlá fún Elizabeth nítorí ó yọ ọmọ rẹ ló sì gba ipò náà ṣe àánú ńlá fún ọ nínú. Láàárín ọ̀pọ̀ àwọn obìnrin ló yọ Ẹ́sítérì tó fi ṣe orí ní ọjọ́ wọn. Bàbá tún yọ ọmọ rẹ orí ni má jẹ́ ló di wò. Ní òde ayé òun kọ́kọ́ ni ọmọbìnrin tí ó jẹ́ Celestial níbẹ̀. Ṣùgbọ́n orí ni oyè wà nítorí tí ó yàn bí orí má jẹ́ kó di wò. Ó rẹ ẹwà rẹ lọ́la rẹ tó wà pẹ̀lú àwọn onímọ̀ ti bá àbàjẹ́ kó wọ̀ pẹ̀lú ọmọ. Àwọn àgbàgbà ti súre fún obìnrin náà fẹ́ kó wọ lórí. Kì í múlò pẹ̀lú kí ẹsẹ̀ gbàgbọ́ rẹ̀ múlẹ̀. Jẹ́ kó tí yóò kó bọ́ sí òru, kó tí lọ ọlá bọ́ sí ọlá, á lè máa yọ títí. Gbọ́ ọlọ́run wa, Jésù. Kábíyèsí o lẹ́yìn arí níbi ìkórè ṣọ́ọ̀ṣì Wòlíì Tibetan Wòlíì yìí eré ìwọ̀n náà jẹ́ sí. Wòlíì gẹ́gẹ́ bí orin tẹ gbọ́ tó ń sìn Elijah ò ní sáínbọ́ọ̀dù iṣẹ́ ìyanu ni wọ́n fi lórúkọ ẹ̀. Wòlíì Tibetan, I call him prophet of the Most High. Ọ̀pọ̀ èèyàn tó jẹ́ wòlíì òjíṣẹ́ Ọlọ́run tí wọn ò ṣiṣẹ́ Ọlọ́run tó jẹ́ nǹkan míì ni wọ́n rán. Ṣùgbọ́n Ọlọ́run bá tó ètò ayé ẹ̀ one special area tí mi ò tí lè imagine ní òde ní ìta wà ní arákùnrin tó dàgbà tó rí ẹ̀yìn tí òun obìnrin ní lẹ́yìn ìyàwó ilé ẹ̀. Ìyàwó ilé ẹ̀ lòun tó kọ́ mọ̀. Ìyàwó òun náà lọkùnrin tó kọ́kọ́ mọ̀. Ó rí àtúnṣe kọ́ńbà ẹ̀ fi tọ́lọ́run bá tó bẹ́ẹ̀. Káwọn méjèèjì wá wà bẹ́ẹ̀ lẹ́yìn tí wọn ò tún á jọ gbé pọ̀. Ìyàwó gbé lóyìnbó, ọkọ ń gbé Nàìjíríà. Ọlọ́run dẹ̀ ṣe wọ́n ní ìkóra ẹni níjàánu. Wọ́n pa ara wọn mọ́ débi wípé nígbà tí ìgbà nínú ilé yìí fi ń yangàn níwájú ènìyàn pé èmi ò ní ìbára mi jẹ́ àti inú ìjọ àti ibikíbi mi ò rí ohun tí wọ́n lè sọ mọ́ mi pé kíní kan ló ń ṣe. Ìbẹ̀rù Ọlọ́run lọ́kàn ẹ̀ ó ju ti èèyàn àbí òjíṣẹ́ Ọlọ́run sì yẹn lọ.
àwọn nǹkan wọ̀nyẹn jẹ́ nǹkan ìyàlẹ́nu pàtàkì téèyàn bá nínú yẹn ó tún yangàn wájú ọlọ́run ó tó sìn règún ọlọ́run pé mi ò ní nǹkan míì tí mò ń ṣe jù ẹ́ lọ nítorí pé o dúró tì mí ó gbé mi débi tí mo wà yìí. Nínú bàjọ́ jọjọjọjọ. Nínú ọjọ́ àdúrà tí a gbà wá sí. Ṣé ti gbọ́ wípé mo máa fẹ́ kọ́lé bàbí ayé mo fẹ́ ra mọ́tò tuntun. Àdúrà mi láti lọ dandan. Mo sọ wípé mo fẹ́ ṣe ayọ̀ ẹgbẹ́ ṣe ní àdìmọ̀ wa. Àdúrà mi láti lọ dandan. Ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó.